mo ní lórí social media. Ta lè rí lórí social media. Ló ti ní dànù Awikoko. So ó dẹ̀ ní nǹkan bó gẹ́gẹ́ bí nǹkan tí mo gbọ́ tó lóun ṣe ó dẹ̀ ní nǹkan kan tí ó ń gbé mi nígbà yẹn. Ẹgbọ́n nǹkan tárákùnrin sọ a máa analyze ẹ̀ ni ó ní òun rí Rotimi Daniels lórí social media ó ló dẹ̀ ní nǹkan kan tó ń gbé òun nínú tó ń fẹ́ sọ ẹ jẹ́ kájọ máa analyze ẹ̀ ó ní nǹkan kan tó ń gbé nínú tó fẹ́ sọ ìdí nìyí tó fi lọ ó lọ bá Rotimi Daniels ó lọ wọnú inbox ẹ̀ ní pé Rotimi Daniels ó ní ìyẹn tiẹ̀ ní WhatsApp gbẹ̀rù bó ṣe débẹ̀ ó máa sọ fún yín ẹ máa gbọ́ o. Àwọn church kan ṣe sí mi. Àwọn church kan wọ́n ṣe sóhun. Mo ń lọ bẹ̀ family fellowship ní Oriental Hotel ní Lagos yàbí níbíà so àwọn yẹn church yẹn wọ́n wá rí àwọn kankan bíi pastor ní sábà pé kí wọ́n jẹ́ nǹkan tẹ́lẹ̀ kẹ́nìkan ti wá interview wọ́n wá rí interview yẹn tó ń go viral wọ́n ṣe wá block mi nìyẹn ní platform wa láti jẹ́ 136 so gbogbo foundation member dẹ̀ nítorí wọ́n ṣe bẹ̀rẹ̀ church yẹn yẹ̀ so wá ká mi lára mo wá bẹ̀rẹ̀. ó ní wípé ó ní church kan tún ṣẹ̀hún ó ní foundation member ní church yẹn ó ní wọ́n ṣe bẹ̀rẹ̀ lọ́dún yìí ó ní wọ́n block òun nípa pé gbogbo ohun tí wọ́n gbọ́ nípa òun tó go viral mo dẹ̀ fẹ́ kí Mayegun Akewi kó náà mú pen kó máa bá mi kó máa nǹkan tí má ti ń jot ẹ̀ down tí má ti ń ṣàlàyé tí má ti ń pè àkíyèsí ẹ̀ sí kí wọ́n náà máa cut kó máa jot ẹ̀ down I think you need the pen. Ó wá ọ̀rọ̀ kan gbé òun nínú ló lọ bá Rotimi Daniels wípé àwọn church kan wọ́n block òun ní ara WhatsApp group wọn tí òun dẹ̀ jẹ́ member so gbà tí wọ́n block ẹ̀ lórí WhatsApp group yẹn ó ní pẹ̀lú gbogbo awuyewuye gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ for real kò sí church tó máa gbọ́ gbogbo ìwà sí Kọ́lá Tọ́pẹ́ lórí ìkànnì yìí tí ò ní think twice tí ò ní wà very careful pẹ̀lú ẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe nìyẹn ó dẹ̀ gbé kéèsì yẹn ó gbé wá and you call yourself pé pastor yẹn gbogbo alamọ̀ pé kì í ṣe pastor ó fẹ́ fi rú àwọn èèyàn lójú ni ènìyàn Ọlọ́run yẹn so wọ́n ti ṣe nìyẹn instead of you trying to sọ pé ẹjọ́ kí ni mo ṣe instead of him trying to ní pé bóyá wọ́n tiẹ̀ lè fún ní suspension àbí wọ́n lè fún ní bóyá kan discipline fún ìwà kan tó wù tó kù díẹ̀ káàtó pé kí ni mo ṣe láti know to make an inquiry maybe there could be an adjustment and or solution to it rárá o the next thing tó gbé ni wípé ó gbé kéèsì yẹn wá sórí social media. Mọ́mí Fọlákẹ́mi, God bless you. Martin exclusive concept. Ẹ máa rí ọ̀tún máa blọ́ọ̀kì yẹn agbóhùn kan wá bẹ̀rẹ̀ ó kàn fi fídíò yẹn wọ̀n ní wíìtì mo ní ìsinmi náà ó lẹ́nu méjìlá mo ní kí ni tẹ́lẹ̀ ẹ̀wọ̀n mo ní that was my past ó ní kì í ṣe kan kì í ṣe méjì. Ó ní Rotimi Daniels wọ́n á gbé picture ó gbé fídíò jáde pé ẹ̀yin tẹ́ ẹ ti lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejìlá 12 times ó lọ sọ yìí pé that was my past ó fi wọlé sí Rotimi Daniels lára. Oníṣòtú rẹ̀ lè blọ́ọ̀kì wọ́n ní 2 Corinthians chapter 5:17 bíbélì 10 bí ó ní if any man is in Christ all things have passed away behold all things have become new níbo lẹ́fìn yẹn sí. So pastor tí wọ́n block ẹ̀ ló ń sọ fún pé wọ́n block ẹ̀ gbàgbà táwọn ti rí ẹ̀ẹ̀mejìlá tó ti lọ ó ní past òun ni o all things have passed away ó sọ pé ìbọn ni wọ́n fi yẹn sí. Oníṣòtú dábì church ṣe scam wọn àṣọ bẹ́ẹ̀ wọn post ṣe máa tó bá tó wáyá ẹ̀mọ̀ mo lọ́mọ kan ẹ̀mọ̀ bó sọ pé mo lọ́mọ kan ṣòro lọ́mọ kan so ọmọ yẹn ó wà lọ́fílẹ̀jì so ó wá ń dùn mí pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn kan máa ń fún mi níbi pé frustration depression ó wá jẹ́ pé tí máa ń wà àṣọ evangelist mi máa sẹ́ndì kiri mi sí tó ti máa ń wà àṣọ nígbà mi akọ́ni sọ pé mo kó níbo ló ti ń wàásù ẹjọ́ bó ló ti ń wàásù. kọ̀ǹpútà bìlì ní kẹjà wọn ni mo ní kọ̀ǹpútà bìlì ní kẹjà wọn á sọ pé kí ogun kan ló ti ní ó tún wá ṣẹlẹ̀ sí níjọ́ kan ní ṣọ́ọ̀ṣì ní bá ṣe dáàdì. ẹni tó pera rẹ̀ ní pásítọ̀ ó lòun wàásù ó ní wọ́n lòun bọ́ra òun sí o Ọlọ́run má jẹ́ kógun ayé ó borí ìwà. Ṣé kíní yóò ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ẹ tó pọ̀ fẹ́ máa cháàjì kíní ìlọ́kùn ní pẹ́ tí mo lò láti ó gbére ẹ̀ ní pásítọ̀ ó lòun bọ́ra òun sí òhò. mo ń bọ̀ náà ó yẹ orí ibi ló yẹ kí n ti play ẹ̀ kí n lè máa forward. Jimmy Daniel Awikoko so ó dẹ̀ nígbà yẹn ní Lagos yàbí níbíà wọ́n ṣe wá blọ́ọ̀kì mi nìyẹn
ní platform àti àtijọ́ 136 so gbogbo foundation member dẹ̀ ní nítorí wọ́n ṣe bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì ní yẹn so wá ká mi lára wọ́n á bèèrè lọ́wọ́ ẹ̀ tó blọ́ọ̀kì mi ṣé ọ̀pẹ lórí platform ẹ máa rí ọ̀tún máa blọ́ọ̀kì ní agbóhùn kan wọ́n á bèèrè ó kàn fi fídíò ní ọ̀mí mo ní ìsinmi náà ó lẹ́ méjìlá mo ní kí ni tẹ́lẹ̀ wọn when that was my path ó ní kì í ṣe kan kì í ṣe méjì oníṣòtò rẹ̀ lè blọ́ọ̀kì mi wọ́n ní 2 Corinthians chapter 5 verse 17 bíbélì 10 gbé ó ní if any man is in Christ all things are passing away behold is a new creature oníṣòtò that church is come wọn sọ bẹ́ẹ̀ wọn post ṣe wọn àti wáyà ẹ mọ̀ mú lọ́mọ kan. ó post ẹ bá gbàgbé ó lò post ẹ. ó wà lọ́fíìlẹ̀jì so ó wá ń dùn mí pé nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ọmọ yẹn lọ́wọ́lọ́wọ́ nígbà yẹn so àwọn nǹkan yẹn máa ń fún mi níbi pé frustration depression ó ti máa ń wàásù nígbà mi wọn akọ́ni sọ pé mo go naked completely naked kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi ní computer village ní Ìkẹjà wọn ni mo naked wọn gbé bá gbọ́ ọ̀nà ọjà wọn á sọ pé bí omi kan ló ti ní ó tún wá ṣẹlẹ̀ sí mi níjọ́ kan ní ṣọ́ọ̀ṣì yẹn bá ṣe jáde kí ló wá dùn mí ju ṣọ́ọ̀ṣì yẹn ò lè come to my rescue and they saw me as I was area boy kan wá rescue me ó wá jẹ́ kí wọ́n sọ pé mi gbà tí wọ́n wá ní another Sunday ṣé ti ẹnu ẹ̀ wọ́n wá ní kí security máa yẹ kí n wọlé wọ́n ti wá send video tí wọ́n rí sí security pé criminal ni ó wá dùn mí so mo àlọ́ so ìyẹn gbogbo ló jẹ́ kí n rí. ìwọ tó dẹ̀ sọ pé inú ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó sọ tó ló ṣe ẹ máa ń jí instrument ni ẹ lọ́mọ ń tà lọ́dọ̀ gbàdọ̀. lórí platform ẹ lórí platform ní orí TikTok àbí WhatsApp so mo wá message ẹ so wá ní òkèké fún details mo wá dúró mi tí fẹ́ fún details mo wá dúró. ó lóun wá lọ ẹ máa gbọ́ o sórí gbogbo ẹ̀yin tí Rotimi Daniel bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ gbogbo àwọn ọgbọ́n tó ń lò sorry tí Kọ́láwọlé bá ń wọlé sí lára kẹ́ ẹ lè mọ irú ọgbọ́n tí Kọ́láwọlé tó ń lò fúnra rẹ̀ ló lọ bá Rotimi Daniel ó lóun rí nọ́mbà kíní ẹ̀ nọ́mbà WhatsApp nọ́mbà ẹ̀ lórí péjì ẹ̀ ó wá lọ mẹ́sẹ̀jì ẹ̀ bó ṣe operate ti ẹ̀ nìyẹn o ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ bó ṣe máa operate. pé kó mo kéṣì báyìí ṣẹkẹtẹ rẹ ni mo bá sọ. nígbà yìí ó ti ń dárúkọ ó ti ń dárúkọ ó ti ń dá tẹ́pà àṣẹ mọ̀ pé gbogbo kíni ẹ̀ tẹ́pà wo ti ó gbé fọ́tò bàbá wa. kí ló sọ nígbà ó ní sórí odò àlọ́lọ́wọ́ ó wà lọ́ba. náà tó mo wá sọ rẹ̀ ayé mi wọn la pé mo rí fọ́tò wọn bẹ̀rẹ̀ yẹ kí n sọ̀rọ̀ bàbá mo ní ọmọ mi mo ní bàbá gbà pé wọ́n sọ fún ma rọ̀dí yunifásitì pé wọ́n lè pé ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ṣì wà lórí social media tó ń gbó bara táwọn olórúkọ mọ́ yẹn pé bàbá san oṣù ẹ̀ pé wọ́n ọ̀dẹ̀ san wọ́n á sẹ́ndì àwọn evidence rédíò kìíní wọn ṣáà tó ti sọ ìgbà yẹn bọ́bọ́ yẹn sì ń bá wọn ṣiṣẹ́ délé àárín ojú àgbàmá so kò tó di pé ó lọ rìkọ́dì gbogbo ibi tó ti ṣẹlẹ̀ lẹ́ni ti sọ̀rọ̀. ọmọ yẹn lẹ èmi àti ìyá ọmọ yẹn a lọ ṣe bẹ́ẹ̀ di 7 years ọmọ yẹn tí ìyá kókó sì ìgbà tí mo wá sọ ẹ wá ní òkè ó ní kí n máa wọlé ó ní mo máa gbé mi pé mo sọ gbé mi yẹn aṣá sọ̀rọ̀ ẹ lórí ibẹ̀ ṣá. ó gbé yín bí báwo. ó gbé mi sí nígbà tó ń ṣe live mo wá pè mí wọlé àbí Facebook ní TikTok ó wá pè mí wọlé pé. the first mistake tí Rotimi Daniel ṣe ẹ máa bá mi yọ. The first mistake ọlọ́mọjà ṣàṣìṣe o ni wípé ó gbọ́ ọkùnrin láàyè láti sọ̀rọ̀ torí ó ń tírìtì kéèsì Olualo according to Kọ́láwọlé Tọ́pẹ́ ó lóun rí picture bàbá lórí ẹ̀ ó wá lọ wọlé sí i lára pé òun lọ́rọ̀ tó ń fẹ́ sọ nítorí ọ̀rọ̀ ọmọ ẹ̀ tó ló fún ní depression ni wọ́n promise ẹ̀ pé wọ́n fẹ́ bá a tọ́jú ọmọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá náà tẹ́ ẹ̀ bá mọ̀ ṣé ní báwa ṣe wà yìí bí èèyàn kan bá ṣe tó da àwa máa sọ tó bá kù díẹ̀ káàtó àwa máa sọ a ti sọ sórí bàbá Olúalọ rí nígbà tí Prophet Olúalọ nígbà tí kéèsì Kọ́láwọlé Tọ́pẹ́ yìí tó ń ṣẹlẹ̀ nígbà náà pẹ̀lú Àgbàlá Gabriel ẹ má gbàgbé wípé arákùnrin ìgárá ọlọ́ṣà ni gẹ́gẹ́ bí tóun náà fẹnu ara ẹ̀ sọ ó lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejìlá September 30 ọdún yìí ló máa pé 56 years ó sì wà ní ọmọ kan wọ́n ti sọ àsọtẹ́lẹ̀ fún wípé níbi tó ti lọ jalè wípé ọmọ tó bí tó mú kí ọmọ tó bí ìpò òun náà máa jalè ọmọ náà sì ti wá ń jalè. Go to my bag upstairs, the one I'm taking I used to take to office. Ọmọ náà dẹ̀ ti wá ń jalè. Go back. Ọmọ náà ti wá ń jalè. Bọ̀ nítorí káyé ọmọ yẹn má bàjẹ́. Wọ́n ní Prophet Olualo wá sọ pé òun á adopt ọmọ yẹn. Àwọn tó mọ̀ pẹ̀lú ọmọ yẹn wọ́n sọ pé odidi ọ̀sẹ̀ méjì ọmọ yẹn lè má wẹ̀. A
a máa mọ́mọ yẹn kiri náà nígbà tí bí bá ń pọmọ náà ṣé tọmọ bá fẹ́ rí nǹkan tó bá fẹ́ rí kò ní mú kò ní jí. Wọ́n rí ìgbésí ayé ọmọ yẹn pé ìgbésí ayé ọmọ yìí ti fẹ́ polúkúlú musu. Ìyẹn wá ní òkè wọ́n adopt ọmọ òun abẹ́ ẹran ní school. Kódà kò nídìí kẹ́ káṣọ wá o, kò nídìí kẹ́ máa fún lóúnjẹ kẹ́ mú ẹlẹ́mọ̀ oúnjẹ kankan wá o wá o máa fún. Ẹ máa padà gbọ́ bó ṣe ṣàlàyé ọ̀rọ̀ yẹn. Ẹni mi kọ́ lẹ ti máa gbọ́ ṣùgbọ́n a máa yọ àwọn pọ́ìntì kan jáde ń bẹ̀. Mo máa pè wọ́n á sọ̀rọ̀ tí mo sọ náà kó bá báyìí kí bàbá lọ ra machine fún mi ṣẹ́gẹ́jẹ́ bẹ́ẹ̀ pé ó rà fún yín ó rà bá ṣe sùn lẹ́yìn bàjáde tó ti bẹ́ẹ̀ gbàdí wọn á sọ pé kí bàbá yẹn ra bàjáde. ẹni kí wọ́n rà fún yín. ní wọ́n rà fún mi wọ́n rà fún mi torí báyìí mo sọ fún wọn pé ọwọ́ ẹ̀ ó ṣiṣẹ́ sínú àwọn sáàtù 2015 gbà tó kọ́sọ̀ tó wà ní so pé mi nílé gbogbo machine wọn ṣàpàrà machine ọ̀hún so ìwọ́n á gbé fún wọn kó bàbá mi ṣe sọ́wọ́n rà ní 530 bẹ́ẹ̀ gbà tó máa sọ lórí rédíò mo ṣe sọ fún wọn ní 730 so mo lè pé 530 náà àwọn. ṣé ẹ gbọ́dọ̀ ọkùnrin yìí òun kọ́ ló sọ fún prophet Olualo kéèsì Olualo tó wà nílẹ̀ ọ̀tọ̀ ni o ìtò ìṣẹ̀ṣẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ti tẹ̀yìn flashback tó ti ṣe dáadáa àásọ ìtò ti kù díẹ̀ káàtó àásọ kò sí nǹkan tẹ́lẹ̀ kó fi wá ṣe. Olualo fúnra rẹ̀ ló sọ fún wípé òun á bá ẹ tọ́jú ọmọ ìwọ sì rèé òun á ra ọ̀kadà fún ẹ kò tọrọ ọ̀kadà. Olualo ò mọ̀ pé lazy man ni. Olualo ò mọ̀ pé olè ọ̀lẹ alápá má ṣiṣẹ́ òkú ọ̀lẹ ni. Wọ́n wá ra ọ̀kadà tuntun fún. Ó wá ní gut láti máa sọ wípé wọ́n wá ń parọ́ wípé 730 ni wọ́n ra ọ̀kadà yẹn. Meanwhile 530,000 ni wọ́n ra ọ̀kadà. Ẹjọ́ nítorí tọlọ́hun wọ́n ní kó wá jẹ sàárà olọ́nà jìn. Ṣómi ni wọ́n ní kó mú wá ní àbẹ́po àbíyọ̀ ni wọ́n ní kó gbé wá. Àwọn yẹn rà fún ní o pé at least agbọmọ lọ́wọ́ àmà bẹ́ẹ̀ tọ́jú ọmọ àmà máa rán ọmọ ní school ìwọ̀nba eléyìí náà wọ́n náà máa tó rọ́kọ̀ bó ṣe 500 ló bá rí 1000 ló bá rí lójúmọ́ 2000 ló bá lè pa 5000 bá lè pa at least wàá fi máa augment life ẹ̀ aṣáàrí ẹni tó jẹ́ pé iṣẹ́ ọ̀kadà yìí ló ń ṣe tó níyàwó méjì mẹ́ta gan tí wọ́n dẹ̀ ń wà òkè tí wọ́n dẹ̀ manage ara wọn arẹni tó níṣẹ́ ọ̀kadà yìí gan tó níyàwó tó dẹ̀ rán ọmọ ní school táwọn yẹn dẹ̀ ṣoríire nú ayé aṣáàrá àwọn ọmọ tí wọ́n dé láti àgùnbánirọ̀ tó jẹ́ pé wọ́n máa lọ bá bàbá wọn nídìí tó ti ń ṣeṣẹ́ ọ̀kadà wọ́n á lọ bẹ́rí fún wọ́n á lọ pèṣẹ́ fún wọ́n á lọ pèṣẹ́ ológun fún pé bàbá mi ọ̀kadà tó ṣeré tó fi rán wa ní school ìdí nìyẹn táwọn náà ṣe wá bẹ́ẹ̀ lẹ́nu iṣẹ́ ọ̀kadà yìí ká wá fi ẹ̀mí ìmoore hàn torí gbogbo èèyàn mọ owó tó lù àwọn dẹmi lójú pé Ọlọ́run àfi ká bí ọmọ kó jèrè ọmọ ẹ rí wípé àfibìsọ lórí aláìnítẹ́lọ́rùn èèyàn ni bọ́rọ̀ bá ṣe rí làwọn ṣe máa sọ lórí ìkànnì bẹ́ẹ̀ ni almatin consent ẹ mọ̀ wá bó ṣe rí nìyẹn lábala aha yẹn nígbà tó tiẹ̀ ti ń sọ ọ̀rọ̀ yìí fún ọ̀gbẹ́ni Rótìmí ló yẹ kó o ti máa jọ́ ti tà pé irú èèyàn báyìí ṣé kì í ṣàfibìsọ lóore torí fúnra rẹ̀ ló ń ṣàlàyé a sì máa play tọ̀dọ̀ ọ̀gbẹ́ni Rótìmí Daniels ọ̀rọ̀ àjọsọ àwọn méjèèjì ó yá. 750 ló bá wọn ṣe Ọlọ́run ṣe parọ́ tí mo sọ fún báyìí ó ní ìrànṣẹ́ Ọlọ́run parọ́ ẹni tó rọ̀ kádà 530 àti 730 tó ra fàṣàdì fún tó lóun fẹ́ bá tọ́jú ọmọ ó padà gbé kéèsì ẹ̀ lọ sórí social media kan bá ń yẹ̀yẹ́ ẹ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ló ń parọ́ kọ́ bá ń yẹ̀yẹ́ kọ́ bá ń yàkàyàkẹ́ kọ́ bá ń fàjá fún. mo ní máa sọ mo ní kọ́ gbogbo ẹ̀ náà ló wà lórí. ó lò wọ́n á sọ. so yẹn ni mo sọ fún tí mo fi mọ Awikoko. tẹ́tù máa Awikoko. nítorí bó ṣe wọlé sí Awikoko lára nìyẹn o. tẹ́sọ̀ wípé ìyẹn fàjá. ní àwọn kankan tẹ́fẹ́ ṣàlàyé pé ẹ̀yin ni ó lọ ṣe interview ní ọ̀dọ̀ ìyàwó Prophet Olualo pé ohun tá à ń gbọ́ ní abẹ́lẹ̀ yẹn pé ẹ̀yin ni pé ẹ̀yin àti obìnrin kan lẹ́jọ́ wà ń bẹ̀. ok báwo lẹ ṣe lọ síbẹ̀ báwo lẹ ṣe débẹ̀ ta ló rán yín lọ bẹ̀. ṣẹ́rí ìgbà tí màá ti Awikoko ti wá múra lórí kéèsì bàbá Olualo yẹn ẹ̀wọ̀n àwọn kóòtù ní ti bá ti fẹ́ wá wo ọmọ mi wọ́n ní kí n lọ wò ní orphanage kí n ra nǹkan fún kí n lọ wò kọ́ lè mọ̀ pé mo tó bàbá ṣe tó wá fún mi 15,000 kí n lọ fi wò that was the first time then second time mo kọ̀ lé send 20,000 sí mi. ó kọ̀ lè dé ní Awikoko without anything lórí àmọ́. báwo ló ṣe màkàntì.
ìjọ tó send 15,000 tí mo lórí kí n lọ fi wọ́n mi ló ti lápàntì mi lọ́wọ́ ó kàn ní ohun ti fún 20,000 mi wá mọ̀ pé ọgbọ́n àrékèrèké láti mọ́ mi níṣẹ́ dé tòótọ́. ṣé ẹ ti gbọ́ àlóore níwọ̀n eléyìí aláìmoore ẹ̀dá ni àwọn ẹ̀dá alààyè kan bẹ́nu ayé tó jẹ́ pé kò yẹ kéèyàn ṣoore fún wọn. ẹni lórojọ́lẹ̀ mọ́ gbàgbé lórojọ́lẹ̀ ọmọ tó ń sọ yìí tó ti tí ò sí lọ́dọ̀ Olúalọ́mọ yìí ó ti wà ní orphanage home. nínú àròyé tó ṣe pé òun ò lówó ọkọ̀ láti lọ fi wo ọmọ ìyẹn wá fún ní 15,000 kò ṣiṣẹ́ owó ti lọ́wọ́ o. ó ní àṣẹ déédéé ni pé òun ò tọrọ owó lọ́wọ́ ẹ̀ bó tẹ̀ yẹ pé Rotimi Daniels ní pé tọ̀ òun fà lọ́lọ́ lọ́wọ́ bóyá ó tọrọ owó àbí ò tọrọ owó ó ló kó máa rókì nínú ẹ̀. ó ló ṣe àdédé fún oní 20,000 ní. ó lóun ò mọ̀ pé kó bàa lè rán oníṣẹ́ dé tòrutòru kò tí ì rán níṣẹ́ o. ìyẹn kàn ń fún lówó ni o mò ń bọ̀ ẹ jẹ́ kó máa sọ̀rọ̀ lọ. ó fẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ojú mi ó ti wọ̀n lórí social media àga lórí ọ̀rọ̀ bàbá ó wá tún wọ́n mi lọ sí ìlú bàbá ṣẹ́kẹ́ tí ẹ bẹ́yẹn pé kí n lọ bàbá lọ́jọ́ àti fàkì ló wọ́n mi lọ. lẹ́kìtì lẹ́kìtì ṣe so ẹ mọ̀ wá ní kí mo kó máa bá mi lọ́mọ mi ní school tó ti bá dẹ̀ tó dé náà pé tí bá ti fẹ́ lọ ọmọ mi kó máa fún mi ní owó kó lè máa compensate mi ṣe mọ̀ pé ẹni tó bá ń sọ́fà ló ní ìjà sí dáńtà àgbà mí iṣẹ́ tí ò yẹ kó jẹ́ àlọ́ jẹ olóhùn ẹ̀dọ̀ tíṣẹ́ yẹn fún torí ẹ̀mí kọ́ mọ̀ pé. ẹjọ́ ṣé wọ́n fokùn sí i lẹ́sẹ̀ ni. lọ́nà wo ló wà tí ó ṣe. nǹkan tó fi wà risk ni pé ṣe mọ̀ olórisk. ìwọ tẹ́ pé o ti ń ṣe program yẹn according to life 27 tí o ti láwọn fans o ti láwọn èèyàn èmi tó ṣe ẹ̀mọ́ tí o ti ju 2 months tí o ti pé 2 months àti 2 months ṣe ọ̀nà plan o dẹ̀ láwọn fans ní Nàìjíríà èmi ló wá dédé. ṣé ẹ rí bó ṣe dà lé Rotimi Daniels sórí olómọ̀ máa ràn níṣẹ́ ni péjọ òun ló ṣẹ̀ṣẹ̀ mọ́ lórí social media tó jẹ́ pé òun ló wá ránṣẹ́ bó ti láwọn fáǹsì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìgbà tó ti bẹ̀rẹ̀ show òun tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ tí ò ti pé 2 years 2 months òun ló wá ní pé kó máa lọ kó wá fi ṣe bí mídíà kó máa lọ sí fàkì ẹni kó rèé ṣòro ṣe èèyàn mọ́ fẹ́ràn èèyàn mọ́ níwọ̀n rọra ṣe o anybody tó bá fẹ́ ṣoore gbé sókè. pé tó mọ́ ń ṣẹlẹ̀ obìnrin kejì tó ní kájọ lọ ìyẹn ló ń lọ́pàá mo ti sẹ́ndì fọ́tò ẹ̀ sí inú àmọ́ ọlọ́pàá yẹn ṣé ó ṣe nígbà yẹn. kí lórúkọ ẹ̀ Bùnmi ó wà lórí kíní omi ìlú tí mọ́ ibi tó yẹ kíní kan. ó ń bọ̀ náà Akewi Mayegun Akewi ní abala háàmì tí mo bá dé mi ò mọ̀ bóyá Akewi tiẹ̀ máa ń gbé ojú jáde síta tó bá jẹ́ pé Akewi tiẹ̀ ò kì í gbójú síta pé lágbájá ló ń lò torí mi tiẹ̀ ó yẹ kí n lọ sórí profile kí n lọ wò bóyá picture ẹ wà ń bẹ̀ bọ̀bọ́ yìí tó máa ta ojú ẹ̀ síta lélẹ̀ tó rẹ́jọ́ ló fa kíní information tó ní lọ́dún ẹ pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ẹ ti jọ sọ nǹkan tẹ́ ẹ jọ sọ ẹ tó máa tà fúta lélẹ̀ bó ṣe ń ṣe nìyẹn mẹ́yìn ẹ̀ bọ̀ lápò ní o ṣe bẹ́ẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ó ní arábìnrin táwọn jọ lọ ó ní Bùnmi ó ti dárúkọ ẹ̀ ó lóun ti sẹ́ni picture ẹ̀ sí Akewi Mayegun Akewi ó lóun sẹ́ni picture sí ẹ ẹni tó sẹ́ni picture ẹni tí wọ́n jọ lọ bì kan tó sẹ́ni ẹ̀ sí ẹ ó yẹ kó mọ̀ kó sì máa sẹ́ni tiẹ̀ náà sẹ́lòmí o ẹ máa dìímú o ọ̀run yábọ̀ kí ìṣòro ẹnìkan lọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ Yorùbá sì ní oyè tó kanra Ìwó ó sì ń padà bọ̀ wá kanra ẹ̀dẹ̀ kára ẹ̀dẹ̀ gan ṣe kí ni kó dúró re ni má fọ́ tiẹ̀ náà ń bọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó mọ̀ lórí ìkànnì yìí gbogbo ẹ̀ náà la máa padà yànnàná ó lóun ti gbé àwòrán arábìnrin Bùnmi táwọn jọ lọ ó lóun ti sẹ́ndì ẹ̀ sí yín sà ó ní ó rẹ̀ pé wọ́n lọ́lọ́pàá ní nǹkan kan information arábìnrin yẹn náà ti tà á tó wá kó fẹ́ tà sọ́wọ́ ọ̀tá bó ṣe máa tà sọ́wọ́ ọ̀tá nìyẹn irọ́ ni ẹni ẹlẹ́ni bóyá olóńgbójú jáde tó ń jó lẹ́nu jọ arábìnrin Bùnmi tó bá pò gbójú jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ tètè yá gbójú síta torí kó má rò bí bóyá ò ní information kankan lọ́wọ́ nípa yẹn. ó lóun according to him ó sẹ́ndì ìjọ kẹta tó sẹ́ndì 20,000 ló wá pè ní báwọn fẹ́ mọ níṣẹ́ kàní iṣẹ́ ní Awikoko tó lè fún mi 20,000 kí n fi support yẹ kẹ́rìntì ó sábà sọ ó wá sọ fún mi wípé èlò ló máa gbé mi láti Ìkòròdú dé Ìbàdàn gókan
torí ẹni wà ní Ìbàdàn so tí wàá fẹ́ yẹn ní owó mọ́tò àti everything tàbí lọ sí lọ́run. bẹ́ẹ̀ni ọmọ bíbí adébíyí aláṣàdúrà ṣé màá ní mà ẹ̀rọ àmà God bless you, thanks for joining òun náà ni. mo wá lọ́bẹ̀ ní adé lọ bẹ́ẹ̀ tí gbàdí màá yẹn máa sọ lórí Sunday school teacher ó lọ fẹ́ gbowó pastorate. fẹ́ lọ bá ẹ ṣiṣẹ́ níbi kan tó ní kí lọ bẹ́yàn kan Ìbàdàn gbogbo èèyàn ló mú tèmi ló máa fọwọ́ mọ́tò lọ sí Ìbàdàn bàbá sígbà tó máa sọ láti oníṣẹ́ ló ń kọ́ fún ẹgbẹ́ wọn wọ́n ti fẹ́ ní ẹlówó mọ́tò ìyẹn ló máa wá so ìgbà tí a wá dé Ìfàkì tí mo rẹ́ ní láti Ìfàkì a wá dé bẹ́ẹ̀ ìgbà tí a kọ́kọ́ dé bẹ́ẹ̀ ó ṣàti pè wá ní àtiwá bí àti ń báyà sọ̀rọ̀ lọ́wọ́ bàbá báyà yà kọ́kọ́ gba sọ́dọ̀ méjọ general ló fi ní àdírẹ́sì síbẹ̀ èmi dẹ́bi pé méjọ general tó àkókò fi ní àdírẹ́sì yẹn it's like ó fi ń bíǹkì pánìkì sí máìjì àwọn èèyàn bàbá yẹn wá dìbọ́ǹkì orúkọ yẹn. ní sùúrù alákọ̀tà ẹ máa gbọ́ ó ní lẹ́tà tó gbé òun lọ sí tó ní kó òun lọ ṣe ó ní major general náà ṣe ó ní òun dẹ̀ mọ̀ pé major general yẹn ẹni tó ṣe ní pé kò wà lóyà sí gúrùpù tó wà ẹni tó kọ́ lè máa mọ ìyàtọ̀ láàrin major general bóyá ó lè jẹ́ typical error bóyá ẹni tó tàbí ló kàn fi major general sí ẹni yẹn lè sọ pé àwọn òkè major ni kò deny pé major kọ́ lóhun general tó wà lóhun ò tí ì di major general ordinary major lóhun ó dẹ̀ sign ó wá ní pé ìwọ ó suspect pé major general tó fi ṣe pé wọ́n fi ń put panic sára àwọn ènìyàn ni just imagine anybody tó bá gba Tọ́pẹ́ láàyè nínú platform ẹ̀ I am telling you this guy will still come back for you that is just it àgbà scammer ni àwọn ò ní parọ́ fún yín. major general kí ló sign ìwé kí ni ẹ̀gbọ́n mi ti sẹ́ndẹ̀ sí àbí lẹ́tà tó ló fẹ́ fi sùn bàbá Olúwalọ pé kí ni pé mi lè ka details yẹn pé lórí ọ̀rọ̀. lẹ́tà tó lòun fẹ́ tí wọ́n sọ wípé wọ́n cut letter ṣé ẹ mọ̀ pé ó wà lọ́wọ́ mi ó wà nínú kíní show yẹn bọ̀bọ̀ Mayegun Akewi yẹn ó wà lára show ẹ̀ ṣé ẹ mọ̀ wípé copy yẹn ó tún screenshot ẹ̀ tó gbogbo yìí tẹ́ bá ń bá deal kẹwàá very careful. Ó screenshot ẹ̀ ó ṣe ní gbogbo bí Rotimi Daniel ṣe fi pé yàn gidi kan ni tó o ní kó máa assist ẹ̀ ó ń wá information lọ́dọ̀ ẹ̀ ni ó wá nǹkan tó máa lò ṣe rí bí ẹni tí èpè ń jà tí ègún wà lórí ẹ̀ ni tó o bá ti fẹ́ràn ẹ̀ tó bá ní kó ràn lọ́wọ́ ó máa padà ṣe kí ni ó máa padà gé ẹni yẹn jẹ lẹ́yìn ẹsẹ̀ ni ẹ má gbàgbé o ó ti send picture Lady Ìbùnmi yẹn ó ti send ẹ̀ sí Mayegun Akewi lẹ́tà tí wọ́n ní kó lọ sign níbi tán lọ ó ti screenshot ẹ̀ ó ti send ẹ̀ sí Mayegun Akewi fúnra rẹ̀ ló lọ wọnú inbox sí Mayegun Akewi o fúnra rẹ̀ ló lọ wọnú inbox Mayegun Akewi mo sì máa ka lẹ́tà tó kọ mẹ́sẹ̀jì tó kọ mo sì bóyá ti bá rántí ẹ̀jẹ̀ ń kọ́lẹ̀ chat tó fi lọ bá Mayegun Akewi sọ̀rọ̀ máa kà fún mi ó ti prepare ó dẹ̀ lọ bá Mayegun Akewi pé kan báyìí ló wà lọ́wọ́ I have something to say I have evidence so ìwọ tó bá lọ bá ní nǹkan ṣe pọ̀ bóyá mo fẹ́ dì pẹ̀lẹ́ nìkan wá fi pé bóyá kẹjọ gang fight àbí bóyá ó ní information kan lọ́wọ́ irọ́ ni o abatẹnijẹ́ ni o bóyá sọ̀rọ̀ sókè. Ìyábọ̀ Òjó tí bá ti sẹ́ǹdì ẹ̀sìn náà yàrá kí mú kí n kà. ẹ má bọ̀rẹ̀. náà ó wá sọ pé ìyẹn ni òun fẹ́ fi ṣe kí ní ká mú ká fọgbọ́n mú wọn kán sáyẹn. so oníkẹ́kẹ́ fọgbọ́n ṣé wọ́n fọgbọ́n mú yàn. bàbá àti ìyàwó pé wọ́n lè sáyẹn ìwé yẹn àwọn àti bọ́. ṣé nígbà tí ń ṣe ti bàbá lọ́wọ́ sà ni ó ti wá sẹ́ǹdì kíní sí mi voice note ó yà kí n gbé jáde kí n play ó ní ká jẹ́ kí ká mi sọ pé kí ìyá yẹn ká sọ fún mi kó parí ó wá sáré kọ́ọ̀tì rẹ̀ pé kó parí tí ó ṣe ní ó wá sáré kọ́ọ̀tì ó wá ní ká jẹ́ kó kí ìgbẹ́mọ̀ Nàìjíríà pé wọ́n gbà. Mr. Tọ́pẹ́ gbé ẹnu sàn mi tó rọrọ̀ dé yẹn of course kò sí bí di nǹkan tó sánsìn báyìí ẹni tó bá jẹ́ làákàyè Gloria Popsin Ups God bless you my dear thanks for joining ẹni tó bá jó ní làákàyè ó yẹ kó mọ̀ wípé bí nǹkan báyẹn bá ṣẹlẹ̀ èèyàn máa ń ké gbàjarè ni èmi gangan fún rárá mi ní ìgbà tí mo ṣe show èyí tẹ́ wà lórí page mi tẹ́ jẹ́ tèmi ní courtroom ìgbà tí ẹ bá power tap lórí TikTok please power tap ìgbà tá a ṣe show
mo sọ lórí show mi mo ní lóòótọ́ àwọn èèyàn ń pè mí àwọn tí Iyalaje country wọ́n send link yẹn kíní kan Iyalaje ẹ wo ẹ bá wa dá sí ọ̀rọ̀ Olualo kíní kan nǹkan mo dẹ̀ ṣe show mo ní àwọn ò sọ pé a ò dá sí ṣùgbọ́n until gba tí a bá fojú rí ìyá yẹn tí ìyá yẹn bá ṣe show èwo ni voice note pé òun wọ́ ọmọ ta ló ń sọ̀rọ̀ we need to see you lẹ́yìn ìgbà náà wọ́n gbé ojú arábìnrin yẹn jáde síta at the court now you are talking àti rí ojú ẹni tá à ń sọ̀rọ̀ lé lórí ìgbà tí mo wá gbọ́ fídíò tẹ́mi gan wo fídíò yẹn mo wá pe Rotimi Daniels mo sọ fún wípé màmá yẹn ẹ béèrè lọ àwọn tẹ́ ẹ rán lọ síbẹ̀ they are not professionals that is not how to conduct an interview. I'm a trained broadcaster. Tó bá interview èèyàn mo ní ẹ béèrè question, allow the person to answer you. Ẹ béèrè lọ́wọ́ màmá yẹn pé màmá kí lẹ fẹ́ káwọn ọmọ Nàìjíríà ó ṣe fún yín. Mo ní voice note tí màmá yẹn ń ṣe yẹn. Some people are saying that pé màmá yìí kì í ṣe àbí ọmọ pé àbí àgbà ni. Ẹ ní kí màmá ké gbàjarè èmi gangan fúnra mi wà láì mo sọ bẹ́ẹ̀. So nǹkan tó sọ yìí ò kì í ṣe big deal. So kọ́lá wọlé ìbíjọlá tọ́pẹ́ nǹkan tó sọ yẹn pé kọ́ sọ pé kí màmá ké gbàjarè yes because ìyá ò lè gbé kéèsì wá kéèsì ìyá ò lè wà lórí social media kí ìyá máa sọ̀rọ̀ ìyá ní láti ké gbàjarè sọmọ Nàìjíríà ní pé kí wọ́n ràn òun lọ́wọ́ because tó ò bá sọ bí a lè má dá sí tí màmá ò bá sọ pé ẹjọ́ yọmọ Nàìjíríà ṣàánú mi dé ṣé màmá aṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ni alára ọ̀run èwo ń tèmi tí mo lókun àìgbín okun àìwo ṣùgbọ́n tí ìyá bá lòun mí ní business ó máa ké gbàjarè ni ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà mí o gbogbo abiyamọ ayé ẹ gbà mí so kí ni big deal tó wà mẹ́ pẹ̀lú bó ṣe sọ́ọ̀sì pé wọ́n wá pè wọ́n ní kí màmá ké gbàjarè yes because interview tí ẹ ṣe yẹn kò kún tó èmi gangan fúnra mi nígbà tí mo rí mo kàn lọ mo béèrè àwọn tó ń pè mí mo ní ẹjọ́ mi ẹni ò ní contact ẹni yìí wọ́n send phone number sí mi mo ní okay Mr. ẹjọ́ ṣé my name is Iyalaje ko Iyalaje ẹ pẹ̀lẹ́ ma kini mo ti ṣe ó ní ẹjọ́ bá mi sọ gan lórí voice note tí mo fi sọ bẹ́ẹ̀ gan ó wà lọ́wọ́ Rotimi Daniels I told him myself pé tí wọ́n bá fẹ́ kí màmá fẹ́ káwọn Nàìjíríà ràn lọ́wọ́ tó fẹ́ káwọn èèyàn dá sí mo ní ṣe pé a lot of people wọ́n dá sí case yẹn ó lè jẹ́ mo dáàtì tó fi present but at the same time màmá yẹn náà ò ké gbàjarè màmá yẹn ló máa pè káwọn èèyàn pé ẹjọ́ ẹgbà àwọn èèyàn adé ẹ̀ dá sí mo ní bó ṣe máa ń ṣètò nìyẹn àwọn tó lọ interview yẹn wọn ò ní ìmọ̀ pé ìtì ẹ̀ mọ̀ pé Kọ́láwọlé wà níbẹ̀ pé òun wà níbẹ̀ mo ní they are not professionals they are not media men so gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn pé wọ́n ní kó pé gbàjarè kò sí big deal pé yóò rò bí point wà níbẹ̀ ni kò sí point mẹ́ ìyá ní láti ké gbàjarè kọ́mọ Nàìjíríà tó dá sí kí gbogbo àgbáyé tó dá sí tí ò bá dùn á dẹ̀ máa wòran tó bá pè wá a máa dá sí bó ṣe rí nìyẹn lórí ìkànnì tá a wà yìí bóyá ló mọ̀ lórí social media tó bá fẹ́ ká ganu sí nǹkan wà fọ̀rọ̀ lọ wá. wọ́n sọ pé àti ìjọba ká jẹ́ kó ó wá pè ní again wá ní ká ní kí ìyá kó máa sunkún bóyá rí nìkan tí yára ṣe bẹ́ẹ̀ fẹ́ sunkún àwọn àgbàlagbà ni kò ṣe gbogbo ìbọn ìdílé fọ ìyájà oníkájẹ́ kó mọ̀ pa ní kò fún káfún ìyá lówó. oníkẹ́ fún ìyá lówó wáyé tó ṣe níkẹ́ fún ìyá lówó. ó ní kí ìyá lè sọ̀rọ̀ kó lè grant wa. ìrọ̀lù pa shut up látijọ́ táláyé ti dáyé tá a bá ń treat kéèsì èèyàn lórí ìkànnì tá a wà ẹ́ tá a bá rí pé àwọn yẹn need assistance financially a máa fún wọn lówó ṣé èrò bá àwọn nǹkan tá à ń sọ ni àbí nǹkan tá à ń ṣe lórí ìkànnì nígbà tá à ń treat show Muyideen ṣe báwọn group kan wọ́n dáwó fún Muyideen náà ní courtroom àwa náà fún ìyàwó Muyideen ní 1 million naira. àwọn èèyàn máa ń fúnyàn ní wọ́n máa ń ṣe ok irú woman yẹn sì màmá ti ń sọ̀rọ̀ pé òun fẹ́ rí ọmọ ó ṣeé ṣe kó jẹ́ pé ìrànlọ́wọ́ tọ́rọ́kọ́bọ̀ gan láti ọ̀dọ̀ àwọn tó ti ń ṣe lóore bóyá tí wọ́n mọ̀ mọ́ pé àna Olúalọ nǹkan kan àbí Olúalọ gan tó máa ní gba tọ́rọ́ gba sísí ó lè má yọ mọ́ ibùdókè owó gan tí ṣé sọ́rọ́sì mi bá fẹ́ fúnyàn lówó tó bá ní kéèyàn fúnyàn lówó kéèyàn bí sọ kó fi sọ tó yẹ kó sọ ṣé owó tó ẹ máa gbọ́ oye tó dárúkọ kì í ṣe millions o ṣóyẹ tó dárúkọ ẹ̀ ló máa fi ń bribe èèyàn we are not daft daft
owó pé ẹ bá lọ sọ́dọ̀ màmá ẹ má ṣọwọ́ lọ ẹ bóyá màmá ẹ gba owó mineral kankan bọ̀ kì í ṣe irú owó yẹn kọ́ ni wọ́n sọ pé wọ́n ń fún èèyàn kéèyàn sọ tẹnu ẹ máa gbóye tó sọ. èlò ló ní kẹfún yà. 30,000. 30,000. ẹni tí àjọ lọ ó kọ́ tiẹ̀ ó sọ di 20,000. ṣe gbọ́rọ̀ ẹjọ́ wẹ́wẹ́. màmá wa ní ẹ ṣe 20,000 mi àná o. ta ló ń sọ fún bẹ́ẹ̀. ó ń sọ fún wa so ẹni ọlọ́pàá obìnrin tó dẹ̀ bumi tó dẹ̀ láì owó dé ìdájọ́ mi mọ ètò fún so létà àgbà pé àti sọ̀rọ̀ ìdájọ́ dẹ̀ mọ̀ pàbí kókó máa bèèrè lọ́wọ́ mi ó wá sáré sọ pé ó ní ìyàwó ní tiẹ̀ kú 20,000 ó ti gbàgbé ni ó wá rẹ́rìn ìbẹ̀lẹ̀ mi ti kọ́kọ́ ń fi yẹn sí mi láti kọ́kọ́ ní iṣu bọ̀ ó ti ní iṣu torí tẹ́lẹ̀ méjọ tá a lọ sọ́dọ̀ méjọ sọ pé òun ti sọ fún Awikoko. méjọ yẹn ṣé àwọn kan ni wọ́n sọ pé àwọn ni bàbá ìyàwó àwọn olókùn ní bàbá bẹ́ẹ̀ ó dàbí pé inú àwọn ọ̀rọ̀ kan tó ń lọ káàkiri wọ́n sọ pé bóyá fámìlì wọn ni kì í ṣe bàbá kan tó bí. ok gbàtà lọ́dọ̀ bàbá yẹn kí ni tẹ́ bá sọ. bàbá ṣáà tiẹ̀ kọ́kọ́ ń wò pé ó kọ́kọ́ bínú sí màmá ìyẹn ìyá arúgbó ìyá ìtì tó ń sọ ìyá ìjẹsà ó kọ́kọ́ bínú sí gbà ó ní oláwọn kan ń bọ̀ ó ní ṣe kó sọ pàṣẹ ṣọ́ọ̀ṣì náà ti ń bọ̀ ó ní ló ti mìdá ó ní ṣe kó sọ fọ́gbẹ́ nìyẹn pé kó yọwọ́ ọ̀hún lórí ó play kíní kan náà public tó ní tí tó play bọ́ọ̀lù tí ó ní bàbá yẹn sọ pé kó má porúkọ sí mọ́ pé kó má pe àwọn ẹbí kankan bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wọ́ ọmọ bàbá ń sọ wípé ìyàwó ẹni tàn tó ń bá ń béèrè ọmọ bó sọ pé àlàáfíà ló wà. ó ní bàbá ò sọ̀rọ̀ pé wọ́n ń wá ọmọ a lè ti gbọ́ nígbà tí báwọn sọ pé bàbá yẹn lòun lọ sí ọ̀dọ̀ ọba ní fàkì lẹ́kìtì lọ́hùn ó dé látọ̀dọ̀ ọba olóhùn ò dá sí mọ́ a ò mọ nǹkan tí ọba sọ táwọn àtọ́bájọ sọ. bàbá tó jẹ́ pé ó lòun béèrè àmọ́ lóòótọ́ torí àwọn ò débẹ̀ pé ní gbogbo ìgbà tóun bá ń béèrè ọmọ wípé ìyá ẹ̀ máa sọ pé ó wà ẹ bá wà pé kì í ṣe bàbá ẹ̀ gangan ṣùgbọ́n òun ló kù ní bàbá fún wọn. ìyá yìí náà sọ wípé òun rò bọ́mọ ń wà ní ó wá di pé ó ti ń di wípé gbọmọgbọmọ ọdún mọ̀ ń lọ wọn mọ̀ gbúrò ẹ̀ rárá ló ṣe láwọn ló fi pariwo síta àárín yẹn family issue wọn ni pé wọn ò wá ọmọ yẹn irọ́ ló pa Kọ́lá wọlé nítorí nínú ọ̀rọ̀ tá a máa gbọ́ lẹ́nu màmá yìí ṣì máa sọ̀rọ̀ pé òun wá ọmọ à ń bọ̀ àti ìdí. pọ́pẹ́tì yẹn ní òjẹ́ kẹ́rì ni àbí ọmọ yìí ní kúrò kẹ́kẹ́rì ìgbà tó wù àti ọkọ rẹ̀ ti jà náà ni gbogbo ẹ̀ ti jà mú. kí ló ṣẹlẹ̀ mi ò mọ̀. ìjọba kẹ́mi sọ pé pé sọ̀rọ̀ pé gbà mí a máa rí pé pọ́pẹ́tì wọn wà ní Nàìjíríà torí ìgbà tí ìyàwó ẹ̀ gbọ́ ẹ̀yà pé ìgbà tí ò sí ní òkè òkun yẹn ṣé kò ráyè bá yé sọ̀rọ̀ ṣé wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ ni. ìyá ọmọ fóònù ọpẹrẹtì kò mọ àwọn kankan. ìbọn àtàkùrẹ̀ wọn kì í bá sọ̀rọ̀ wọ́n sọ pé àmọ́ máa ń bèrè rẹ̀. ṣe rí ọ̀rọ̀ ẹ̀gbọ́n àtàbúrò yẹn àárín wọn lọ́wọ́. màmá lọ́rọ̀ àtàbúrò ẹ̀gbọ́n àtàbúrò páàrin wọn ló wà ohun ọ̀sọ́ fún bóyá wọ́n ń gbúrò àbí wọn ò rí. ó ní wọn ò ní sọ fún òun torí pé rédíò station Olúalọ náà ti ń ṣiṣẹ́. torí ìwọ tó jákè ìwé yẹ kẹ́ bá wa ṣèwádìí dáadáa ọmọ màmá mélòó ló wà ní rédíò station Olúalọ ṣáwọn yẹn ló máa jáde tí wọ́n máa sọ̀rọ̀ tí òṣìṣẹ́ ń ta. ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ bí ẹni ti bẹ̀rẹ̀ ní ọmọ yín bá sọ̀rọ̀. wọ́n máa sọ̀rọ̀ pé kí mo wá sí ibi tó ẹ̀dùn. ṣé nọ́mbà àwọn òṣèlówó ni. nọ́mbà tí wọ́n bá fẹ́ pè wọ́n mò ń pè wọ́n. nọ́mbà yẹnu sí. ìgbésẹ̀ ti pe nọ́mbà. búlọ́ọ̀kù nọ́mbà. ìyá ọmọ yàtọ̀ láàrin búlọ́ọ̀kù yóò mọ̀ lóyà ní wọ́n búlọ́ọ̀kù nọ́mbà yóò lọ mọ́. ó lóun polú alọ́nà kò pé kọ́ọ̀lù òun mọ́. ṣe àti sọ ni pé torí ṣe àpé látọ̀dọ̀ àwọn ọmọ wọ̀nyí alẹ́ ti bẹ̀ rí ọmọ yín bá sọ̀rọ̀ pé oúnjẹ ayọ̀ yẹn sì tó bá pe bí a kẹ́ ìbéèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ẹ ti fi àbúrò yìí. ẹ bá wa power tap Omega 24 everybody power tap on TikTok please. ẹ béèrè lọ́wọ́ wọn ẹ ṣé wọn bá yín sọ pé òkè kájọ béèrè lọ́wọ́ àwọn yìí.
Okay, àbí okay, àwọn ọmọ yín ṣé ní kí wọ́n bínú sí i. Bí ọmọ ìjọ pọ̀ mọ́ bẹ́ẹ̀ ẹ̀mọ́ mọ́ ń gbà mí wọ́n lè máa bí àwọn àtàwọn ìyá bí àwọn ọmọ ti yá wọn tó lé dáadáa. Kò tí ì yé wa tí ò fi pè yẹ́ ẹ̀ náà Bọ́lájí Fáyọ̀dé. Ṣé ẹ̀ ń gbọ́ ṣá? Kí ni voice ìyá yóò clear dáadáa? Àwọn àbúrò ẹ̀ àti Yẹ́misí wọ́n jọ bára wọn sọ. Ìyá lóhùn ò mọ̀. Ẹ má tọ̀rọ̀ bọ̀ lẹ́nu, ìyá lóhùn ò mọ̀. Mo tún béèrè. Ọmọ yìí rẹ̀. Wọ́n ní ta ló kọ́lé fún màmá tí màmá ń gbé. Èyí Yẹ́misí òde. Ìyàwó Olualo. Mo tún béèrè náà. Bọ́ọ̀lù ní ṣe máa dùn tó bá ti rọ́mọ. Nígbà nínú ẹ̀ ṣe máa dùn tó bá rọ́mọ ẹ̀. Gbogbo àìsàn tó kàn tẹ̀lé ṣe ní kò ní ṣe. Màmá láìsàn tó ń ṣe òun kò ní ṣe òun mọ́. Kò ní ṣe. Mo ti bẹ̀rẹ̀ mọ́ títí kọ́kọ́ jọ kọ́kọ́ kí alọ́kọ̀ tẹ̀ jẹ́ kókò tiẹ̀ pè. Kókò tiẹ̀ gbé kó o bá sọ̀rọ̀. So nínú point tá a máa rí fàyọ, òun ni wípé màmá yìí ò rí ọmọ ẹ̀. Kò sí nǹkan tó ń change ń bẹ̀ pé màmá yìí kò rí ọmọ ẹ̀. Ṣé rí Mayegun Akewi nínú ewì tẹ́ ẹ̀kọ́ tó ní pé mo rí pé ó ní sound kọ̀ọ̀kan mo try láti ní ìtẹ̀wọ̀ káwọn díẹ̀ ṣe wà mo try láti yọ ká lè go straight sínú interview yẹn. Gbogbo ìgbà tẹ́ máa bẹ̀rẹ̀ ewì yín ẹ̀ ń sọ pé àṣírí ti tú. We are still coming down to that point. But ẹni tí ẹ torí ẹ̀ sọ pé àṣírí ti tú sí ẹni tẹ́ ẹ ń sọ bẹ́ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí jáde tẹ́ ẹ ń bú tẹ́ ẹ ń sọ̀rọ̀ sí Rotimi Daniels. Kí ni Rotimi Daniels gan mọ̀ nípa arákùnrin tó wá bá ayé gangan? Òun náà gbìyànjú láti ṣàwọn ìwádìí tiẹ̀ náà yẹn ní Rotimi Daniels. Bó ṣe wọlé sí Akewi lára yìí Mayegun Akewi náà ló ṣe wọlé sí Rotimi Daniels. So tẹ́ bá ń bú Rotimi Daniels same mistake tí Rotimi Daniels ṣe òun lẹ́yìn náà ṣe. We are coming to that. We are coming to that. Toro wọlé sẹ́yìn náà lára. Bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. Olualo ẹni jẹ́ mo fi fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ẹ̀sà. The same prophet Olualo àti. Mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín sà. Bẹ́ẹ̀ni sà. Mi ò máa yọ láti sọ fúnra mi lórí afẹ́fẹ́. Fúnra ẹ̀ ló lọ bá Rotimi o, Rotimi ò mọ̀ rí o. Akewi ò mọ̀ rí fúnra ẹ̀ ló lọ bá Akewi o. Because it happened to me and my son. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́dọ̀ bẹ́ẹ̀ni lọ́dọ̀ ẹ̀ ọmọ mi ọkùnrin the boy is now 8 years ó wà ní orphanage. Olódìdí ọmọ yẹn sí orphanage olójẹ́ pọ̀ olódìdí ẹ̀gbọ́n ò lè dọ́mọ tán Olólùwalọ lódìdí ọmọ sí orphanage o. Ó ní Iyalaje o. Ṣé rí gbogbo nǹkan tí mo fẹ́ sọ fún yín tí n bá ti parọ́ gbogbo ìkún tó wà ní Bíbélì tí mo ṣe mọ̀ for now kó jẹ́ ti tèmi kí n má jẹ́ ọmọ yẹn láyé. Ṣé rí lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ọdún kíní gan ló máa sọ̀rọ̀ mi fún yín sáà mi mọ̀ bóyá ẹ mẹ́ nìyẹn ẹ mọ woman tó máa ń ṣe ọmọ Oòduà tó wà ní London tó máa ń ṣe ìṣẹ̀ṣe báyìí tó wà ní London tó máa ń ṣe prógámù ọmọ Oòduà we grew up together in Ondo State, Gbe Asiri, sir. She's my childhood friend, sir. Okay, sir. Mo gba bí oṣù lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, sir. A jọ sọ̀rọ̀ tó ló bá sọ̀rọ̀ mi fún yín ẹ pé òun kì í fẹ́ kí n máa bá yín debunk am because I'm ready for it, sir. Okay, sir. I'm an ex-convict, sir. Okay. Mo lo close to 26 years lẹ́wọ̀n. 26 years ń gbèsè ayé ẹ̀. Lẹ́ẹ̀kan náà. Nínú ìrìn àjò bàbá mi gbé mi lọ ní ẹ̀ẹ̀mejì láti 1986 ni mo ti. Ẹ jọ̀ọ́ nínú ìrìn àjò ẹ̀
ẹ bá wa power tab lórí TikTok please. Ó ní bàbá òun gbé òun lọ sẹ́wọ̀n, ó send ẹ lọ sí jail twice. Bàbá ẹjọ́ kí ló ń jí? Ẹjọ́ kí ló ń gbé? Ẹjọ́ ìwà wo ló ń wù? Irú àwọn nǹkan wo ló ń jí gbé? Iṣẹ́ wo ló ń ṣe kó tó di pé bàbá gangan sọ pé kó máa lọ sẹ́wọ̀n bàbá tó bí lọ́mọ? Eléyìí ṣe olè ajẹranjẹ o. Tó bá jẹ́ pé olè ajẹranjẹ kò ní lọ sẹ́wọ̀n o. Wọ́n ní kán yọ olè kúrò lójú ẹ̀ ni. Ṣùgbọ́n olè tó ti gíran láti kékeré, bàbá rẹ̀ fúnra rẹ̀ ló kọ́kọ́ rán lọ sẹ́wọ̀n lẹ́ẹ̀mejì. Bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀wọ̀n. Àgbà ló ti ń ṣẹ̀wọ̀n. Wà ní, I think I was born in 1969 September 30, sir. Ó ṣe máa pé 56 by September 30. Nígbà yẹn bàbá mi máa ń gbé ní kiri. So ara ìgbé kiri yẹn náà ló jẹ́ kí n jèrò Èkó dé ní Ìkòròdú to be precise. Ìkòròdú yẹn dẹ̀ ni mo wà títí. So ní gbogbo báyọ̀ ta ẹ̀tọ́ ọkọ̀ gbé mi tì pa ìránṣẹ́ Ọlọ́run ni pásítọ̀ Sẹ̀lẹ̀ ni ní low cost tí kò sí ṣọ́ọ̀ṣì yẹn sì wà ń bẹ̀. Bàbá mi jẹ́ nìkan tí ó kàwé kí ní púpọ̀ kò kàwé sandasis ló kà sàtáyé àtijọ́. Bẹ́ẹ̀ ó jẹ́ nìkan tó wọ̀ jí sówó ó ń ta oògùn òyìnbó. Ó ń tògbò òyìnbó bí ó ti gbé bàbá ó ti wọlé sí bàbá lára. Ìyá mi ni first wife. Bẹ́ẹ̀ ogun yẹn. Yes, Lẹ́yọ̀ Ayọ̀lá, you are right. Ẹ̀gbọ́n mi yẹn ti kú sí 17 years ago. Ẹgbẹ́ náà wọ́n jọ ń jalè ní wọ́n ti pààyàn. Position first born since out of 24 tó kú sá. Ilé olórogún ló ti wá èyí. Èmi àti ẹ̀gbọ́n mi yẹn lókun yẹn dojú kọ. A bẹ̀rẹ̀ sí ní jalè kiri. So bàbá wa dẹ̀ ń gbé wa lọ ẹ̀wọ̀n. Now ìgbà míì máa mú wa ní Kaduna sá juvenile wọ́n gbé kan ní postal training institution ní Kaduna sá ní Kakuri very close to television market. So ibẹ̀ ni mo ti wá kọ́ wọ́n ṣe ń yìnbọn mo bẹ̀rẹ̀ amrọ̀bà proper bẹ̀ mo ti kọ́ lórí a máa ń jáde ń bẹ̀ yẹn. Ṣé ẹ̀gbọ́n ó ní pé nígbà tó ń wá lọ síbi tó dárúkọ yẹn ibẹ̀ ni wọ́n ti wá kọ́ bí wọ́n ṣe ń ṣe music come back ibẹ̀ náà ti kọ́ tó ṣe ń gbé tí wọ́n ṣe ń yìnbọn ó lòun wá bẹ̀rẹ̀ iṣẹ́ adigunjalè proper ṣe bẹ́ẹ̀ tẹ́tí ara yín gbọ́ tó ti kọ́ bó ṣe ń yìnbọn ó wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fìhín proper òun náà ló fẹ́ nu ara ẹ̀ sọ. Mobile barrack a ní access àwọn a ní link sáwọn main prison Kaduna prison àjọ máa ń pàdé ṣòwò a máa lọ ṣiṣẹ́ ìta. Now ìgbà tí mo máa fi kúrò níbẹ̀ ní 1990 torí ìrìnàjò yẹn bẹ̀rẹ̀ láti postal kan pè ní Àtìgbẹ́ lábẹ́ òkúta. Power tab please power tab TikTok. Ẹ̀gbọ́n mi náà wọ́n gba bá mi bẹ̀ ó kúrò bẹ́ẹ̀ ní 1992. Please power tab. Ìgbà tí mi wá dé mo lọ ní mo fẹ́ rí bẹ́ẹ̀jì bàbá mi ṣàtúnmú mi ó tún gbé mi lọ wọ prison. Ó ti dá padà lọ prison. So bí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣẹ̀wọ̀n nìyẹn tó wáyé pé mo lọ lẹ́ẹ̀mejì náà ọ̀tọ̀ọ̀tọ̀. 12 times. Nígbà tí mo wá jáde ní last prison yẹn sá ní 2021. Wọ́n wá sí mo fẹ́ lọ ṣiṣẹ́ kan gbà yẹn. Bẹ́ẹ̀ torí iṣẹ́ gbogbo prison tí mo lọ ìgbà kan bàbá Adébóyè wá preach gbogbo wọn máa ń wá síbẹ̀síbẹ̀ náà kò sí anything. Ìgbà tí mo ṣàjáde tọ́lọ̀ sọ fún títò mo kàn rí kíní kíní tracks tó máa ń kọ yẹn sàyẹ̀ tí àwọn Christian máa ń ṣe àyẹ̀ wọ́n ní mo rí bẹ́ẹ̀ sá tí mo kàn kà. Kí ló jẹ́ kó wà attractive ni pé track yẹn sá ó wà glittering ó wà flashy ó wà colourful so mo wà mú un lẹ̀ mo dẹ̀ wá bí mo ti fẹ́ lọ operate torí. Ó ní kíní tracks olórí yẹn torí yẹn ó ló wà beautiful ó wà flashy ló ń fi mú un lẹ̀ gbogbo òrìn àjò tó ń sọ yìí Hadith God bless you gbogbo òrìn àjò tó ń sọ yìí Adisa God bless you gbogbo òrìn àjò tó ń sọ yìí ẹjọ́ níbo ló ti lọ sí theology school níbo ló ti ṣe baptism níbo ló ti ṣe ìrìbọmi ṣọ́ọ̀ṣì wo ló ti fa yẹ́ fún Jésù ẹ dákun ẹ bá mi máa béèrè torí gbogbo àwọn tí wọ́n tó lọ ń bà yìí ṣé bí mo expect kan béèrè àwọn ìbéèrè yẹn ìjẹ́ ìgbésí ayé àti ìrìn àjò ayé ẹ̀ ó ju ẹni tó ti fa yẹ́ ẹ̀fọ́ lọ́hùn àwọn ò ní parọ́ o àní parọ́ ẹ sọ.
kiri bẹ́ẹ̀tì máa rọ̀bù kiri. mi ò pààyàn rí láti jọjọ gbogbo nǹkan tí máa sọ fún. ní sùúrù ó lóun ò pààyàn rí báwo la ṣe fẹ́ gbọ́ ọ̀gbọ́n fúnra rẹ̀ ló sọ pé o ti lọ kọ́ bí wọ́n ṣe máa ń yìnbọn gbogbo àwọn yòókù ẹ̀ ni wọ́n sì ti pa kí lè tán fi ń pa wọ́n bẹ́ẹ̀ máa dojú kọ ojú kíní bora ẹ̀kọ́ máa kọjú ẹ̀ síra yín ṣáwọn kan ó sẹ̀mí wọn nù ẹ gbọ́ nínú ìrìn àjọ sọ pé òun nìkan lòun kù àwọn yòókù gbogbo ló ti kú kí ló pa àwọn yòókù ẹ ti kọ́ bọ́ ti ń yìnbọn ẹ ti ti rẹ́ǹtì bọ́ ẹ ti ń gbé lọ ẹ ti lọ ń digun yalè káàkiri n tó bá sọ náà lágbà gbọ́ mo búra òótọ́ mi ò pààyàn tó bá sọ lágbọ̀ bẹ́ẹ̀ni ẹ̀gbọ́n mi yẹn àtijọ́ lọ operation rí so that my brother àwọn òkè máa ń láàánú lọ operation náà so èmi. ó láwọn ẹ̀gbọ́n àwọn wọ́n jọ máa ń lọ operation rí àwọn òkè máa ń láàánú lọ operation ẹjọ́ kí ni túmẹ̀ wọ́n jọ lọ ní o ṣé táwọn olè bá lọ rọ́ọ̀bù níbì kan ṣe tó bá pààyàn ẹjọ́ nítorí tọ́lọ́ gbogbo àwọn tó bá jọ lọ sọ́pẹ́ṣọ̀ àwọn ṣé gbogbo nǹkan ló pààyàn ni bí wọn bá ti lè bẹ́ẹ̀ mi bá ti lè sọnù àwọn tó jọ lọ out yẹn tó jọ réèdì yẹn tí wọ́n jọ lọ yẹn tó jọ lọ pẹ́ṣọ̀ yẹn tọ́lọ́pàá fẹ́ kó wọn ẹ̀sùn pànìyàn ni wọ́n fi kan gbogbo wọn torí ẹjọ́ kúrò nù lé ni ẹjọ́ lọ digunjalè ni ẹjọ́ lọ kó ẹrù ẹlẹ́rù ni. God believe pé torí ẹni tó bá pọ̀ ní confidence to be wasting someone's life without any caution without any remorse mo believe pé mo ẹni tí lè ṣẹlẹ̀ because mo mọ̀ pé torí ẹ̀ we are 42 ìdájọ́ ń jalè tí mo bá kà lóríṣiríṣi ṣàìmí nìkan ló kù láyé lé ní sáà. 42 ṣe ń gbọ́ ẹ̀ka wa táàpù èyí tẹ̀wá lórí TikTok. wọ́n á jáde ẹ̀wọ̀n wọ́n á lọ ṣe restitution bàbá kan ló wàásù yẹn sà wọ́n pè ní olówó pọ̀rọ̀ kú bóyá máa ti gbórúkọ tí wọ́n pè jáde ní olówó pọ̀rọ̀ bẹ́ẹ̀ ó máa ṣe prógámù kiri bẹ́ẹ̀ ni òun kìíní ẹ̀ wà ní Magboro sáìtì ó wá wàásù oníkìlọ̀ ṣe restitution olówó adúró tì mí tọ́mátì ẹ̀ ti fẹ́ gbá kí mo ṣàkọ́kọ́ fi 4.9 million tó kù lákàntì mi wọ́n ṣe restitution ní ṣọ́ọ̀ṣì. Only 4.9 million ló fi ṣe registration ní church ẹjọ́ ṣé wọ́n máa ṣe registration ní church ni ẹ lo gbogbo ẹ̀yin Christians ẹ dá mi ló ẹ power tap kẹ́ máa down ẹ máa comment ṣé wọ́n máa ń ṣe registration ní church ẹni tó lọ tó dé láti jẹgunjalè ó fẹ́ máa sọ fún apò olówó ẹjọ́ ibo ló ti rí 4.9 so owó tó ń wá dé wá fi ṣe registration ní church wo ta ló gba 4.9 lẹ̀ ẹjọ́ CAC ṣé CAC gba 4.9 wo registration tọ́pẹ́ tó kọ́lá wọlé tọ́pẹ́ ìbíjọlá you can lie inú bá di sọ náà là gbàgbọ́ ṣùgbọ́n àwa mọ̀ òótọ́ bí ní sọ pé àwa yóò mọ̀ òótọ́ aṣọ wá dòmìnira ẹ ṣe jàre tẹ́lẹ̀ kíni yẹn jẹ́ kí Tóyìn lórúkọ ọ̀rẹ́ mi tó wà ní London tí mo sọ fún ilé ẹ̀kọ́ sáà tí máa ń orúkọ ẹ̀gẹ́ ni wọ́n pọ̀ ni mò ń rí fáṣí Tóyìn so ó jẹ́ kó máa ó ní tó pẹ́ ó ní ó ti ṣe kíní ò ṣe mọ́ òde ti fílẹ̀ lódìmọ̀lẹ́ ti dáríjì ẹ̀ onídìrẹ́ ti sọmọ onídìrẹ́ ti kó gbọ̀ngbọ̀n ẹ̀ ó máa dìgbà tó ń gbọ́ àdúrà àbúrò ẹ̀ náà wà ní Nàìjíríà wọ́n pè ní níyì tó sọ fún so wá dùn ó ṣàwà bẹ̀rẹ̀ sí ní ẹ̀wọ̀n wọ́n máa sọ̀rọ̀ ó máa ń ràn mí lọ́wọ́ máa sọ gbà tí Olúalọ́ ó máa ń ṣe prógámù kan lórí rédíò sàwọn pè ní nítorí ògo bóyá ẹ ti tó ń pa pẹ̀lú lálẹ́ tó máa ló ń ràn wọ́n lọ́wọ́ tó máa gbé sórí rédíò ẹ̀ mọ̀ tí ní rédíò station sà àwọn fi ló dà ṣẹyọ kan mẹ́ta ló ní sà ìkan ní Lẹ́kì Lagos ìkan ní Ìbàdàn ìkan ní Ìdó nílùú ẹ̀ so ṣẹwárí ti Èkó yẹn ló wá invite mi wá sí pé kí wọ́n sọ story mi ìpadàbọ̀lé ọgbọ́n nípa past life mi so ìgbà tí mo débẹ̀ sà ìjọ yẹn I think ètò ọ̀tọ̀ nípa nǹkan tí mo ń sọ yẹn sà ó wà recorded ó wà ní màá sẹ́ni gbogbo fídíò yẹn sí sà ẹ pick àwọn ìjọba pick bẹ́ẹ̀ so ó wá ní ohun òsín lẹ́jọ́ yẹn that was 2nd of January sà 2nd of July sà 2023 Sunday ni so Sunday alẹ́ Sunday náà máa ń ṣe sà I think from 9 to 11 so ó wá ní kí n wá I went with my son ọmọ ní wà lọ́dọ̀ mi gbà yẹn so wọ́n bá débẹ̀ wọ́n ìjà lọ́dọ̀ wọ́n kọ́ni délé adéyanjú wọ́n tún pè ní balẹ̀ kìíní yẹn olú máa ṣe program yẹn fún gbàgbọ́n bàbá olúwa náà máa wà bẹ̀ tí bàbá yẹn ò sí nílé ó travel out so ó pè wọ́n lé ń gbà yẹn sórí program yẹn ń gbà lọ́jà yẹn dàbí omi kan tó ṣe ọlọ́fin mi sọ̀tẹ̀
wọ́n ní bàbá ọ̀sẹ̀ tí bàbá ti dé nígbà yẹn níwájú Ọlọ́run àti ènìyàn wọ́n ju nọ́mbà mi sílẹ̀ táwọn èèyàn ti ẹ̀ẹ́pù mi tọ́jà change kan fún mi nígbà yẹn torí tí bàbá dé so ìgbà. yàtọ̀ sí wípé wọ́n fẹ́ adopt ọmọ ẹ̀ yàtọ̀ sí pé wọ́n ra fàṣáàjà bí ọ̀kadà tuntun wọ́n rà fún wọ́n ju nọ́mbà ẹ̀ sílẹ̀ àwọn èèyàn help ẹ̀ wọ́n fún lówó but still ó sì gbé ẹjọ́ Prophet Olualo wá sórí ìkànnì yìí láti wá yàkàyàkẹ́ fúnra rẹ̀ ló kúkú fẹnu sọ. májọ̀ǹdì dáàtì bàbá wa dé ó wà nílé wọn ní kí n wá lálẹ́ ọjọ́ yẹn sáà lẹ́bàá tó 30 of the same July yẹn sá Sunday ló tún máa bọ́ sí sá wọn wá lọ. ṣe nígbà tí mo wá débẹ̀ sá ó wá ṣá sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí mi gan ó sọ hello sá mo gbọ́ yín sá ó sọ̀rọ̀ sí mi gan ẹ̀mọ́ ó ṣàṣe tó gbàdúrà wá ní òun máa ràn mí lọ́wọ́. ilé ìpadàbọ̀ ilé ọgbọ́n báwo ni tiẹ̀ tí wọ́n ṣe ń gba owó registration lọ́wọ́ ẹ̀ tí ò lóní chọ́ọ̀chì ni. olóhùn ti àdọ́tì chọ́ọ̀chì gba owó ọmọ mi. registration mi ò gbà ní lọ́wọ́ mi ṣé. olóhùn ti àdọ́tì ọmọ mi. ọmọ ọdún mélòó dẹ̀ lọmọ yín gbà yẹn sá. ìgbà yẹn ọmọ yẹn wà ní ọmọ ọdún méjì sá. About to overclock 7. Torí ní July on the 13th of December yes sir ló wá pé 7 years. Okay. Ṣọkùnrin ni àbóbìnrin sá. Bẹ́ẹ̀ni ṣọkùnrin àbóbìnrin. Ọkùnrin ni sá. Okay sá. Ọkùnrin ni. So 6 months plus ló ṣì wà ń gbà yẹn sá ó ló máa adopt yẹ. Ó sọ lórí rédíò àwọn gbogbo èèyàn wọn bẹ̀rẹ̀ sí ń pèsè ẹ̀ so ṣe nígbà tí wàá lò máa ra ọ̀kadà fún mi yẹn sá ó ju nọ́mbà àmì ìpọ̀ ẹ̀ wọ́n ní kó fi ọ̀nà àkáǹtì wọ́n ní rọ́ọ̀lù àkáǹtì foundation ó wá ju àkáǹtì yẹn sílẹ̀ oníkàwé máa dáwó sí ó lóun fẹ́ yan 250 kọ́ máa fowó sí kọ́ fi owó sí oní 2000 ní kinní náà oní ẹ̀dẹ̀mú. ṣe é rí ingrate ló máa ń sọ báyìí wọ́n ju àkáǹtì sílẹ̀ àwọn èèyàn fẹ́ sọ pé àkáǹtì tó wọ́n ní rárá wọ́n lákáǹtì tí wọ́n ló máa jù sílẹ̀ àwọn èèyàn wá ń fowó sí oní 2000 ní kinní kan gbogbo máìndì ẹ̀ ni wípé owó tí wọ́n gbà lójú tí ẹ̀ báyìí ó jù yẹn lọ ó ju tó fi fún rẹ̀ ọ̀kadà fún un lọ ẹ má gbàgbé wípé ńgbà tó lọ sọ́dọ̀ ìpè mí lókàn fúnra rẹ̀ náà ló lọ bá pásọ ìpè mí lókàn gbà náà tó ló fẹ́ tú àṣírí Àgbàlá Gabriel òun fẹ́ bá ti tọ̀tẹ́ ẹ̀jẹ̀ lórí ìkànnì ẹni tí ò mọ̀ ẹ́ rí tó lóun pásítọ̀ tó ló fẹ́ kó jẹun lówó pé òun lọ pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀ tó wà ní Kòròdú pé òun ní pásítọ̀ ṣọ́ọ̀ṣì àṣírí wá padà tó pé òun kọ́ ní pásítọ̀. tẹ́ ẹ bá rántí ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí ẹ máa rántí tán wá mú tó lọ bẹ̀bẹ̀ tó lọ dọ̀bálẹ̀ tó lọ ń gbé Àgbàlá Gabriel ṣé ẹ rí pé ṣé mo mọ̀ yín rí ẹgbọ́n ibi gbígbó lèmi àti ti jọ sọ̀rọ̀ ṣé mo ní kẹ́ máa pásítọ̀ bí kan Alihan you're welcome ṣé mo ní kẹ́ lọ pásítọ̀ bí kan ṣé mo mọ̀ yín rí tó wá ń wò dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ó lọ bá ìpè mí lókàn náà ò ṣe investigation dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tó bá ti gbé ọ̀rọ̀ wá ẹ̀ ní ṣe investigation dáadáa ó wọlé sí ìpè mí lókàn lára ìpè mí lókàn náà wá fi platform ẹ̀ ó fi dáwó fún òun fúnra rẹ̀ tí wọ́n fi platform dáwó fún o ṣó yẹ kó sọ pé wọ́n fún yín wọ́n ní ọlọ́kọ́ lọ fún ìyá Ìjẹ̀ṣà 30,000 ìwọ́n mo yẹ tán gbà fún ẹ lórí ìkànnì yìí ìyá kan wá pé ó rẹ̀ pé ẹnìkan wá pè sọ́dọ̀ ẹ̀ pagbo yín ká pé ó rẹ̀ pé wọ́n fi ó rẹ̀ pé ó pẹ̀gbà oyin ó lọ pé ìpè mí lọ́kàn ló gbé ọ̀rọ̀ yẹn sàn ẹ̀ pagbo yín ká bá gba owó wọn kó wọ́n sẹ́ndẹ̀ sí pè mí lọ́kàn wọ́n sẹ́ndẹ̀ sí ó padà lọ pa ẹgbà ẹ̀ pagbo yín ká pé ẹjọ́ èló lẹni tó promise lórí page yẹn Alihan thanks for the stars I trust you ma pé èló lẹni yẹn san wọ́n lẹni yẹn san 10,000 ó ní ìpè mí lókò fóò ní 10,000 because of 10,000 ó wá yàkàyàkà ìpè mí lókàn lórí social media pé ó gba owó kòkòwò fóò gbé this same man ẹ̀wùn tó tún wá sọ wípé wọ́n fi account number jáde ṣé account number tiẹ̀ ní ìwọ̀n bá fi jáde ẹ má gbàgbé pé wọ́n ti kọ́kọ́ fi account number jáde láti ṣe pé wọ́n ti fi ràn lọ́wọ́ o ṣùgbọ́n gbà tó wá fẹ́ ra ọ̀kadà fún ìyẹn suggest lókè ẹ fún ọlọ́kadà for account number tiwa ẹ bá gbowó yẹn a máa rọ ọ̀kadà yẹn a máa fún nǹkan wọ́n wá kú rà á ó lè parọ́ kó sọ pé òun ò rówó kankan owó tó wà ńbẹ̀ ò tó kankan kò ra nǹkan kan àwọn yẹn gbà wọ́n dẹ̀ fi ra ọ̀kadà fún still náà ẹ bó ṣe bu ẹnu àtẹ́ bó ṣe bu lu oore tán ṣe fún
àwọn tó ṣiṣẹ́ owó sí lọ́wọ́. So ìgbà tó máa wá díjọ́ yẹn wọn náà. So only wọ́n gba 4.9 million naira lọ́wọ́ eléyìí ṣó jọ ìgbóló ti rí. That place is in between. Ẹ tó ń sunkún torí 10,000. And Ajah Lekisha in between. So wọ́n wá ní kí n wá síbẹ̀ wọ́n wá gbé Bajaj yẹn fún mi sà. Ṣé rí Bajaj yẹn wọ́n rà ní. Akínwá ilé olú akẹ́kọ̀ọ́ èmi náà gbọ́ ní pé wọ́n ṣe pé wọ́n ṣe registration ní church ní rọ́lọ́ pa kí ló ń jẹ́ registration owó kéde. I appreciate despite the fact pé ọwọ́ mi ò tún ìsà. Àwọn sáàsì ti condemn ẹ ní 2015. I can tell you my name categorically. Kẹlọ wo ní Gọ́kùsà kẹwò kéèsì yẹn sà. Ní I think it should be April 2015 sà. Sáàsì ti condemn ọwọ́ ẹ̀ sà. The right hand sà. Internal injury ni. Kí ló ṣe tí sáàsì condemn ọwọ́ ẹ̀? Wọ́n á sọ fún èkejì ẹ̀yẹn kó tó ti pọ́n gbé machine ẹ̀ ó ní à. Mo ní tó bá lè jẹ́ máa inú mi á dẹ̀ dùn pé kìíní pé because ọwọ́ mi yẹn ṣáà ní o máa jẹ́ kí bàbá mọ̀ pé bàbá ẹ̀ pé kìíní. Àdúrà mi ó ṣàfún mi machine I thank them I say bí rò pé ó pé oṣù kan tí wọ́n fi gbé tí ẹni tí mo gbé machine yẹn fún torí mi lè fi gun kí n máa fi gbé gẹ́gẹ́ bí ọwọ́ mi tí mo sọ fún yẹn tọ́jà fi gbé lọ. Now at the long run ó wá lọ sọ lórí atẹ́gùn sá ó ní ẹjẹ́ kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ báyìí ó nígbà tí ọmọ yẹn wá pé 7 years gọgọgọ sá èmi àti yáda di depart when the boy was 1.5 years. So àwa wò pé ìgbà yẹn sì máa ń sọ àwọn gbà Daniel máa pé 7 báwo ni ya Daniel mi máa ní ibi ká lọ celebrate ẹ rí fọ́tò ńgbà tí n bá send ẹ sí ó wá lọ celebrate ẹ torí ìgbà tí mò ń gbé lọ níjọ́ yẹn tí mo lọ hand over fún wọn ní orí rédíò ó ní ká má kaṣọ ẹ wá ó ní ká má mẹ́ni tí ń wá ó ní òun ló máa take everything. So àwa wò pé ká má ro oúnjẹ lọ fún ṣé mo kọ́ máa lọ rorò kúrò sí wa sáwọn ẹni tó wà lọ́dọ̀ wọn bẹ̀ níbi ìṣe gbogbo ya dp ni. Àṣà ògùn kan tó lè dùn wọn àwa decide ó wà ra tọ́ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀rì tọ́ ẹ̀ kéèké méjì bá dẹ̀ kó fọ́mọ. Now àwọn nǹkan tó wá ṣe ó wá bẹ̀rẹ̀ sí lọ parọ́ gbayì lórí atẹ́gùn ó ní ọ̀kadà tó ń rà fún mi yẹn ó ní 750,000 ló ń rà fún gbogbo àgbáyé. Now ọmọ ṣẹ́rí pé is different of 220,000 sa 530 sí 7 tẹ́bàdẹ̀ wo ìgbà tó rà fún mi yẹn sàṣà 2023 August ló wà rà ẹ̀ṣẹ́ kìí tó ta Bajaj ní Nàìjíríà gbà yẹn sà. Now ọwọ́ àkúrò yẹn ọ̀fẹ́ náà fún un. Now sì ó tún yá ó ní ọmọ mi tó ọgbà yẹn ó ló máa tọ́jú yunifásitì ni ó wá sọ lórí akẹ́kọ̀ọ́ ó ní òògbọ́n ọmọ mi lọ́ọ̀mì oníwọ̀n náà bímọ o oníwọ̀n àgbẹ̀ ó ní mo lè wá máa wò ó ń bẹ̀ o ó máa wà ní ọ̀dọ̀ òun àti lọ́ngàn ó lọ dọ́ọ̀pù ọmọ yẹn sí káàmpù ẹ̀ àwọn tó kàn ń gbàdúrà bẹ́ẹ̀ ló dàbẹ̀ ni pé ẹnì kọ̀ọ̀kan tó máa ń tẹ̀kẹ̀ ọmọ yẹn tọmọ ẹ̀ máa sẹ́ǹdì fọ́tò ìgbà tí wọ́n gbọmọ lọ́wọ́ mi máa sẹ́ǹdì fọ́tò ìjọ tí wọ́n ní kí n tó wá mọ́mọ́ sà nǹkan tó ju mi tó rí ìyàtọ̀ fi jẹ mí táwọn síkírẹ́tì yẹn tí wọ́n gádà mi tọ́nà máa nà mí àti náà pásítọ̀ ẹ̀. Èmi àti ìyá ọmọ yẹn sí cordial relationship sà but ìyá ọmọ yẹn sà mo lè ṣe bẹ́ẹ̀ ṣe máa rí bá sọ̀rọ̀. Reason ni wípé ìjọ tí a lọ celebrate yẹn sà bàbá ò sí Nàìjíríà mo dẹ̀ ṣáàtì délé adéyanjú pé ọmọ ẹ bàbá fẹ́ lọ ó ní kí n lọ kíní kan ó ní ti máa débẹ̀ bá lọ pọ́ mọ́ mi kíní kan aṣáà débẹ̀ a rí wọn àgbà yẹn ó ti lọ sí school. At this point nọ́mbà tí a ṣe èrè yìí sẹ́ndì sí mi pé kí n tún gbọ́ lẹ́nu ìyàwó ẹ̀ pé bóyá àwọn méjèèjì sùn wọ́n kọrí síbì kan náà and everything mo pe nọ́mbà yẹn kò lọ torí WhatsApp nìkan lèmi lè pè mí lè pè direct nọ́mbà kò lọ ẹ mọ̀ gbọ́ lọ. Ó sọ lórí atẹ́gùn ó ní best school ní Ẹ̀pẹ́ ló máa fọmọ tó tún padà sọ ó ní bẹ́ẹ̀ ló fi ṣe ó ní ẹ̀tẹ́ bá rí adúrú owó rọ̀gùnrọ̀gùn tó ń sọ. Ṣé ọmọ yẹn sàmì báyìí mo lè lọ sí kí lórúkọ ẹ̀ ó. Ẹ ní sùúrù ẹ máa gbọ́ ṣe rí ẹ tó bá fẹ́ parọ́ yẹ kó ní wide brain. Ó sọ̀rọ̀ ó ní wọ́n lọ dump ọmọ yẹn ó ní wọ́n lọ dump ẹ̀ sí camp bí tó ti ń gbàdúrà ṣèbó ló sọ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó sọ pé wọ́n promise kan máa mú lọ sí school kankan wọ́n kàn lọ dump ẹ̀ sí camp níbi tó ti ń gbàdúrà ìyẹn ni wípé wọ́n lọ dump ọmọ yẹn ò lọ sí school ẹ̀yìn ìgbà náà ló wá sọ wípé ìgbà tó ń lọ síbẹ̀ wọn àtìgé ẹ̀ páwọn lọ síbẹ̀ wípé ọmọ yẹn ti lọ sí school
wípé wọ́n sọ pé school olówó ńlá náà fọmọ sí ẹ jẹ́ kó máa fẹnu ara ẹ̀ sọ ingrate ló máa ń ṣe báyẹn ọmọ tó ò lè tọ́ kó tó ní pé Olúwa lọ gbọmọ ìlọ́wọ́ ẹ̀ ọmọ yẹn wọ́n jọ ó máa mọ ọmọ yẹn rìn káàkiri ọmọ yẹn wọ́n lè máa bú ẹ̀ tán bá àwọn tó mọ̀ wọ́n ní ọ̀tá ọmọ yẹn dàbí ẹ pé nǹkan kan ti ṣe pé torí wọn ò gẹrun ẹ̀ ọmọ yẹn wà unkept aṣọ ọrùn ẹ̀ wọ́n ní kò ṣe é rí wọn ò níbi tó ń gbé kò níbi tó ń gbé kò níbi tó ń sùn wọ́n wá ní wọ́n fẹ́ bẹ́ẹ̀ tọ́ ọmọ yẹn sì ti ń jalè gbogbo ìgbà yẹn ẹ jẹ́ kó sọ nǹkan tó sọ nípa school ó ní wọ́n lọ dump ọmọ sí camp àbí ẹ tí wàá máa lọ ọmọ tuntun lọ school ẹ máa gbọ́ o. tó wà tẹ bá fẹ́ bá sọ̀rọ̀ ṣẹtikẹ́tì ọtí mo sọ ti fún hf plus ní sísà ó sì ní wọ́n ti gbogbo àwọn nǹkan wọ̀nyẹn o ó wá ní kí ló yẹ kí n mọ̀ pé school tó tẹ̀ fi sí school rádaràda ni school kan tó wà ní ẹgbẹ́ kámpù ẹ̀ nílà méjà ń bẹ̀ yẹn ó kẹ́ sà irú ẹ̀ ibẹ̀ mọ ẹ̀pẹ́ sàlẹ̀kọ̀ bẹ́ẹ̀ ni. ok irú best school tó máa wà nírú ẹ̀pẹ́ yẹn sà nírú ẹ̀pẹ́ yẹn ṣe mọ̀ pé wọ́n gbọ́dọ̀ ní at least school bus bíi mẹ́ta sí mẹ́rin. ṣé school bus fi ń determine bí school. now school tó lọ bọ́ ọmọ mi sí o ìjọ tí àṣírí ẹ̀ máa wá tún àwọn àgbẹ̀ ìjọ tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ dé fún yàrá tó dé kó dé láti school nígbà tó ní ká lọ dúró gbàtọ́ wọn máa bọ́lẹ̀ ó wá jẹ́ old finder kan náà fi gbé wá ó dà pé school kìíní ló ní proprietor lónìí ó wá já ọmọ yẹn lẹ wọ́n rẹ́rìn sí gbogbo. ẹ wo bó ṣe fẹnu tẹ́ school tó fọmọ sí wọ́n fẹ́ bá àwọn ọmọ ní school ni o wọ́n bá fọmọ sí school ni o ọmọ tó ń rìn kiri tó pé bí tílẹ̀ bá ṣú wọn bá ni wọ́n máa sùn sí wọ́n gbọmọ lọ́wọ́ ẹ̀ wọ́n ni wọ́n fẹ́ bá tọ́ ó ní school rádaràda ni wọ́n lọ fi ọmọ sí ẹ̀ẹ́dì ó ṣe dárúkọ mọ́tò tó ń lò pé mọ́tò yẹn ò tiẹ̀ dá wọ́n rẹ̀ pé proprietress yẹn lónìí bọ̀ mọ́tò ṣáà ló wá já ọmọ yẹn nílé ọmọ tí wọ́n gbìyànjú pé kí ìgbésí ayé ẹ̀ dáa ó ní wọn ò fọmọ sí school pé wọ́n lọ tán fọmọ sí camp ó tún yá ó ní wọ́n tún fọmọ sí school pé school rádaràda ni ẹ wá béèrè lọ́wọ́ Kọ́lá pé níbo lọmọ wà lọ́jọ́ tòní tá à ń sọ̀rọ̀ yìí ọmọ yẹn wà ní orphanage home àbímọ máa wò irresponsible man pẹ̀lú bó ṣe ń rojọ́ kàkàkà tó ń rojọ́ ẹ ti mọ orú èèyàn tó jẹ́ kọkùnrin kan máa rojọ́ ìyà túlétúlé betrayer àwọn ló máa ń ṣe nǹkan tó ṣe ànílágbala ha nígbà tá a ṣètò yẹn a ti ẹ̀ sọ pé àkáti ẹ̀gbóṣùbàrà bàǹdẹ̀ fólúwa lọ pé ó ti ẹ̀ gba ọmọ ìtọ́rọ́ ọmọ yẹn gbogbo àwọn èèyàn sọ wọn lọmọ yẹn ti ń jalè àánú ọjọ́ iwájú ó dẹ̀ sọ pé wọ́n ohun gangan fún ara ẹ̀ sọ pé tó ń gbà yẹn pé wọ́n ti rí bishop pé ọmọ yẹn pé ó máa adigunjalè ló máa jẹ́ àkọ́ ètè gbà lọ́wọ́ ẹ̀ kọ́ fọ̀nà Ọlọ́run kọ́ fi tọ́ ọmọ yìí o kọ́ ètè gbọ́mọ yìí lọ́wọ́ ẹ̀ kọ́ bá a tọ́ kí ìgbésí ayé ọmọ yẹn kó lè yàtọ̀ kó má yadigunjalè nígbà tí bàbá bá lo 26 years lẹ́wọ̀n kọ́mọ náà kí ìgbésí ayé ẹ̀ mọ́ bàjẹ́ ẹ wò bó ṣe ń sọ̀rọ̀ ìwọ tó ò lè fọmọ sí public school o ò ní agbára kó o fọmọ sí school jọba public school o ò ní agbára ó wá ń sọ irú school tó lè wà lẹ́pẹ̀ẹ́ ṣé àwọn tó ń gbé ládùúgbò yẹn àwọn tó ń lọ sí school yẹn ṣé wọ́n ń ṣọmọ olóríire ni ó wá ń sọ pé mọ́tò pé tí wọ́n pé school bus pé mọ́tò pé tí wọ́n pé school gidi ni ká ní bí school gidi náà fi ọmọ sí ó yẹ kán ní school bus mẹ́ta ṣe ń gbọ́. ó ṣàbí kí ni ẹ sọwọ́ sí mi ò sọ kankan so ìgbà tí wọ́n á bèèrè ọmọ ọmọdé ó ní báwo ni school yà ó ní kò jìnnà síbí ó ní mọ́tò ọmọ ẹ ṣàwà jàlá ó ní mọ́tò kan báyìí ni wọ́n máa lórí táyà ẹ̀ ó dá ó ti bàjẹ́ ó ní wọn kìlọ̀ mọ́ ló ṣàwà ń bẹ̀ wọ́n á ní ìyẹn bẹ́ẹ̀ tí máa yẹn pariwo tó lábẹ́ owó tó ń sọ fún ọmọ kékeré ọmọ tó wà ní pàmò àríwá tó nígbà yẹn now ó tún wá sọ pé ọmọ yẹn wọ́n gbogbo nǹkan tí ọmọ yẹn tó wọ̀ bẹ́ẹ̀ ìgbà tó máa bí ní kí wọ́n gbọ́ wọn yẹn wọ́n ní bọ̀bọ̀ tó wà bẹ́ẹ̀ tó jẹ́ bí pásítọ̀ kan tí wọ́n ní olówó ní ṣáàtì nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n wá ní èmi fẹ́ jí ọmọ mi gbé lọ wọ́n ní mo fẹ́ lọ lò so wọ́n á wọ pé ọmọ tá a tọ́ pásítọ̀ pátá wá celebrate birthday. ẹ lọ kọ síbẹ̀ o máa yìí sọ wípé wọ́n ní kò wọ́n á gbé Olúwa lọ ní kò wọ́n á gbé ọmọ òun padà
nínú ọ̀rọ̀ ó tún sọ wípé nígbà tó ń fẹ́ lọ mọ́mọ́ òun pé wọ́n sọ wípé ò fẹ́ jọmọ gbé ni tó bá ní pé kó wá mọ́mọ́ ẹ o tún wá lọ bẹ̀ wọ́n tún wá sọ pé ò fẹ́ jọmọ gbé ni ẹ dẹ̀ má gbàgbé nígbà tá a ṣètò yẹn lọ́dún tó kọjá nínú iṣẹ́ ìwádìí tá a ṣe ohun tá a rí gbọ́ ni wípé ìgbà tó lọ sí ṣọ́ọ̀ṣì Olúalọ wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ọ̀kadà ńkọ́ kò lè sọ wọ́n ní ọ̀kadà kan wọ́n nígbà tí wọ́n máa rọ́kadà yẹn ayé ọ̀kadà ti bàjẹ́ yamayama kọjá be careful. Meanwhile nítorí pé wọ́n fẹ́ mọ orú èèyàn tó jẹ́ wọ́n ti sọ wípé ọ̀kadà yìí o òun ló ní o lágbájá yìí jẹ́ kó máa bẹ́ẹ̀ mójútó ṣùgbọ́n ọ̀kadà yẹn wọ́n ló ti ba yí ẹ̀jẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ sí pé ṣègbésí ayé yín lè dá báyìí irú ìwà wo lẹ wù yìí ẹ ṣọmọdé ó yẹ kẹ́ plan life yín àti bá yín mójútó mọ́ ń bì ó yẹ kẹ́yìn náà kẹ́ ti kúrò lẹ́lẹ́gbẹ́ bẹ́gibẹ́gì kẹ́ fi ṣiṣẹ́ àwọn tí ò tó yín ọ̀kadà yìí ọkàn yìí wọ́n máa fi jẹun ọ̀rọ̀ yẹn ló dùn wọ́n lọ́jọ́ Sunday kan ló lọ síbẹ̀ pé kó bá ń gbé ọmọ wọ́n dẹ̀ ló create sin gẹ́gẹ́ bí n tá a rí gbọ́ wọ́n láwọn tó jára church member gan wọ́n ní wọ́n ń bẹ̀ nígbà náà pé ẹ má mọ ọmọ lọ àṣepẹ́ tí gbogbo àsọtẹ́lẹ̀ tẹ́tí ẹ̀yìn kan fẹnu ara yín sọ lórí ọmọ yìí ẹ jẹ́ kó mọ ìkàwé ó ní rárá òun mọ́ ọmọ lọ kò ní nǹkan tó fẹ́ lọ fún lé o kò ló jẹ kò ní nǹkan kan o kò níbi tó wọ̀ ọ̀sùn o nítorí pé ẹ má gbà pé lẹ́yìn ìgbà náà ló lọ ń sunkún tó lọ sí ṣọ́ọ̀ṣì Àgbàlá Gabriel tó wà ní Kòròdú tó lọ bá wọn ṣe parí olódó ni tó lọ bá wọn parí olódó tó ní pé kán help òun fẹ́ gbalé ó wá parọ́ má Àgbàlá Gabriel kó lè rí owó ó ní Sunday school teacher ló ń pé ó jẹ́ olówó oṣù 6 ó ní pastor church Ìkòròdú pé Àgbàlá Gabriel ló fún oúnjẹ pastor pé ó jẹ́ olówó oṣù 6 Àgbàlá Gabriel lóhun òrírí ṣé òun ti ní òun bá yín sọ̀rọ̀ ní fásitì sáà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń bá ń sọ̀rọ̀ òun ò mọ̀ olóòrùn wọn máa gbé òun síta ní kankan kí lẹ wá ṣe mi wá ní kẹ́ lọ ṣe pastor mo mọ̀ pé pastor ó ní òun ṣe pastor àwọn èèyàn tó wà ní ṣọ́ọ̀ṣì ní Sunday pé ìgbà tó sọ pé pastor ló ń sọ wọn lè fẹ́ ṣe pastor wọn ti ní pastor bí nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó dẹ̀ ẹ̀kọ̀ọ̀kan tẹ́ bá ti wá ṣọ́ọ̀ṣì ẹ̀ mọ̀ ṣe Sunday school ló bá sọ̀rọ̀ ẹ̀ ó bá ní kán lọ ya fọ́tò mi tó ti ń ṣe Sunday school ló bá gbé picture yẹn wá ló wá sọ pé òun ni pastor church yẹn pé Àgbàlá Gabriel jẹ́ lówó mo sọ fún un pé ìwọ tó jẹ́ Mayegun Akewi lọ wórí fóònù information ẹ̀ ti wà ńbẹ̀ tó tún máa lọ tà lọ́la fẹ́ lómi bó ṣe operate nìyẹn ẹni tó bá mọ̀ wá ẹ̀ ló máa wá sọ́dọ̀ ẹ̀ tó dẹ̀ máa believe pé bóyá èèyàn gidi lórí yẹn